Osogbo tún lélẹ́yìí, wọ́n tún ti lo eléyìí o. Another lady dan, wọ́n tún ti lò ó, ta ló mọ̀ o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ já sílẹ̀ nínú mọ́tò sínsìn ni o. Wọ́n tún ti lo eléyìí o. Osogbo lélẹ́yìí Ayétòrò láwa yìí o. Àríṣe Kọ́lá Sáré rìpọ́tì, wọ́n tún ti lo ọmọ eléyìí o. Ta ló mọ̀ o, ẹni tó bá mọ̀, wọ́n tún ti lò ó. Wọ́n ti lò ó. Osogbo lélẹ́yìí live láwa yìí o. Wọ́n tún ti lo ọmọ eléyìí o. Osogbo lélẹ́yìí wọ́n tún ti lò ó. Ayétòrò láwa yìí live and direct. Wọ́n tún ti lo ọmọ eléyìí o. Ẹ bá ń tọ́nà sí, wọ́n tún ti lò ó. Wọ́n ti lò ó. Ẹjọ́ bá mi tọ́nà fóun gan. Wọ́n ti lo ọmọ eléyìí náà o. Ọmọ ilé ibo ni ẹ́? Olúṣọlá ló bí mi. Olúṣọlá nílùú wo? Nílùú Lẹ́ṣà Ìjẹ̀ṣà ni ìyá mi tẹ̀. Ìlú wo ló ń gbé? Lẹ́ṣà Òkè ni mò ń gbé. Ṣé òun skul nílé Ẹ̀jẹ̀ṣà Òkè ni àbí kí ló ń ṣe Lẹ́ṣà Òkè? Ó ti parí sùkúrù ayé. Ó ti parí skul. Ìgbà wo ló parí skul ẹjọ́ ẹjẹ́ ká gbọ́? Ó parí ní skul níyẹ̀ yìí. Níyẹ̀ yìí ló parí àbí? Kí ló wá s'Óṣogbo? Ó wá gba òmìnira. Ó wá gbòmìnira l'Óṣogbo. Ṣé boyfriend ẹ ló gbé ẹ débí ni àbí ta ló gbé ẹ débí? Ẹ̀mí mímọ́ ló gbé ẹ débí àbí? Ta ló tẹ̀lé débí báyìí? Ọmọ ilé ibo ní ẹni Iléṣà? Ọmọ ilé Jíbẹ̀ JP ni bàbá mi. JP ni bàbá rẹ ní Iléṣà àbí? Kí lorúkọ ọmọ mi ẹ? Olúṣọlá lorúkọ mi. Olúṣọlá lorúkọ ọmọ mi àbí? Ẹ jẹ́ kí n gbọ́ náà. Please reporting. Hey. Hello. Hello. Ọmọ ilé ibo ló pe náà ní Iléṣà. Ọya jókòó síbi. Jókòó báyìí. Jókòó. Ọmọ ilé Olúwaṣọlá ní Iléṣà àbí? Ẹ farabalẹ̀. Ta ló mọ̀ l'Óṣogbo? Ahmed Adéwọ̀yìn ni mo mọ̀ l'Óṣogbo. Ṣé Ahmed Adéwọ̀yìn ló gbé ẹ débí báyìí l'Óṣogbo? Ahmed Adéwọ̀yìn ló gbé ẹ wọ̀. Ẹ̀mí mímọ́ ló fi gbé mi já gbangba. Kí ló fi gbé ẹ já gbangba? Ẹ̀mí mímọ́ ló fi gbé ẹ já gbangba. Ó ní gẹ́gẹ́ ní ìfẹ́ ara wa gẹ́gẹ́ bí ara wa. Ó ní gẹ́gẹ́. Fẹ̀mí mímọ́ lẹ̀ hello. Fẹ̀mí mímọ́ lẹ̀. Ọmọ bíṣọ̀pù àbí kí ló pera ẹ ní Iléṣà? Bíṣọ̀pù ní dáàdì ẹ ní Iléṣà. Ọ̀nà bọ̀lẹ̀ tí ń bọ̀ báyìí. Ọ̀nà hallelujah. Ṣé Iléṣà ló wá lọ lálẹ́ báyìí? Iléṣà. Níbo ló fẹ́ lọ lálẹ́ báyìí? Hostel mi ni mo lọ. Níbo ló stẹ̀lẹ̀ ẹ l'Óṣogbo? Decency hostel. Decency. Níbo ló wà? Ẹ̀sẹ̀ Òkè ló wà lọ́nà ilé omi ṣàkí. Ìjọ́ wo ló dé Òṣogbo? Òní ló dé Òṣogbo. Ṣé boyfriend yẹn ló wá gbé ẹ láti school ni? Báwo ló ṣe dé Òṣogbo? Ta wá ló gbé ẹ wá báwo ló ṣe wá? Kò sí ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ló gbé ẹ káàkiri. Bọ̀ fẹ́ǹsà ló já ẹ sílẹ̀ ń bẹ̀ yẹn. Fẹ́ǹsà fẹ́ dóbò ni. Fẹ́ǹsà fẹ́ dóbò òun ló gbé ẹ. Òun ló gbé ẹ débẹ̀ yẹn àbí? Ló gbé mi, ó ní ẹ̀kú Olúwa ni mo jẹ́. Ṣé onífẹ́ǹsà fọwọ́ kan ẹ ni àbí báwo lọ́rọ̀ ẹ ṣe rí báyìí? Ẹja ni mo jẹ tí mo wá fi kíní torí báyìí tí mo wá fi. Ẹja ló jẹ́. Ó ti ń dàrú o. Ẹja bẹ́ẹ̀ ni. Ta ló rẹja fún ẹ? Ó mú lọ́fẹ̀ẹ́. Níbo ló ti mẹ́ja? Ẹ́? Ó mẹ́ni tó ní. Ẹjọ́ irú mọ́tò wo ló jálẹ̀? Fẹ́ǹsà. Wọ́n ló ti gbé ló jálẹ̀. Wọ́n ní fẹ́ǹsà ló já sílẹ̀. Fẹ́ǹsà ló já sílẹ̀ ní Ayétòrò l'Óṣogbo bó ṣe wà yìí. Fẹ́ǹsà ló já Iléṣà ló ti ń bọ̀. Kí lorúkọ ẹ gangan lẹ́ẹ̀kan sí? Kí ló porúkọ ẹ? Kí lorúkọ dádì ẹ? Emmanuel ní Iléṣà. Orúkọ tiẹ̀ lórí ọ̀fẹ́. Dádì ẹ ní Iléṣà ní Emmanuel. Ẹ̀sà Òkè ni o ti ń skul. Lẹ́fù wo ló wà lẹ́sà Òkè? O ti parí HND. Ìgbà wo ló fẹ́ lọ sáf? Òní ni ọ̀la. Òní kọ́ lọ́la. Ọ̀la yàtọ̀ sí ni. Òní lọ́la. Ọ̀la rẹ ni tomorrow. Ó ń re abiyamọ gbogbo ẹni tí ó bá mọ ọmọ rí. Ọmọ Iléṣà ló pera ẹ̀. Ẹ̀sà Òkè ló ti ń skul. Ní ọwọ́ aago 7 kọjá díẹ̀ ní a rí tí àwọn onífẹ́ǹsà kan tí wọ́n jálẹ̀ ní Ayétòrò nílùú Òṣogbo. Ẹnikẹ́ni tó bá mọ̀ ọmọ Ẹ̀sà Òkè ọmọ Iléṣà àbí ọmọ Iléṣà ló pera rẹ̀. Ó ní bíṣọ̀pù ni bàbá òun àbí? Bíṣọ̀pù kan.
Ahmed Adéwọ̀yí ni bàbá mi. Ahmed Adéwọ̀yí ni bàbá ẹ tún jẹ́. Ẹ wò ó ti dàrú. Ojú ẹ̀ ní kẹ́ wò. Ẹni tó bá dà mọ̀, ojú ẹ̀ rèé. Ojú ẹ̀ rí. Ayé ló ń gbé lérí. Ojú ẹ̀ rèé. Ẹni tó bá dà mọ̀. Another lady died in Osogbo. Ẹni tó bá dà mọ̀, wọ́n tún ti já wọn sílẹ̀ bó ṣe máa ń já wọn sílẹ̀. Ó ń rèé Osogbo. Ayétòrò ló wà báyìí. Ayétòrò ló wà báyìí. Ayétòrò ló wà báyìí. Ẹnikẹ́ni tó bá mọ̀, ẹni tó bá mọ̀, ẹni tó bá mọ̀. Kí lorúkọ àwọn ọ̀rẹ́ rẹ? Ní Olúwa. Níbo ni ilé Olúwa wà? Ẹ̀rìṣẹ́ rẹ̀. Òyìnbó lọ́mọ ẹ̀rìṣẹ́ ní Iléṣà. Kọ́ládé Adékọ́lá ẹ bá mi rìṣẹ́ ní Iléṣà. Ẹnikẹ́ni tí ó bá mọ ọmọ yìí, ẹni tó bá mọ̀, wọ́n já sílẹ̀ ní Ayétòrò nílùú Òṣogbo ní nǹkan bíi aago 7 kọjá díẹ̀. Ẹni tó bá wọn mọ àwọn òbí ẹ̀ tàbí ẹnikẹ́ni tó bá mọ̀, láìpẹ́ láì jìnnà a máa rán àwọn èèyàn wa, wọ́n á mú lọ sí police station tó súnmọ́ wa níbí báyìí, eléyìí tí í ṣe Dùgbẹ̀. Ibẹ̀ ni wọ́n máa wá sí láìpẹ́ yìí. A máa gbé lọ sí police station Dùgbẹ̀. Gbogbo abiyamọ pátápátá ẹjọ́ ẹ máa bá wa share rẹ̀. Ọmọ yín ò ní sọnù, ọmọ yín ò ní ya wèrè. Díẹ̀ tó kù kí ọdún ó parí yìí, wọn à ní fi lẹ́tà àbànújẹ́ ránṣẹ́ sí yín. Ẹjọ́ ẹ máa bá wa share rẹ̀. Gbogbo èèyàn tó bá ń wò wá, ọmọ Iléṣà ni wọ́n pè ẹni tó bá rí. Ṣé o mọ nọ́mbà ẹnìkankan? Ṣé o mọ nọ́mbà dáàdì ẹ? Ṣé o mọ nọ́mbà mọ́mí ẹ? O mọ nọ́mbà fóònù ẹ ń kọ́? Báàgì tó gbé wá ń kọ́? Boyfriend ẹ ṣé o mọlé ẹ? O mọlé ẹnìkankan? O mọlé ẹ? O mọlé boyfriend ẹ tó gbé ẹ débí? Ó yá pé fóònù nọ́mbà ẹ tó mọ̀. 12. Gbogbo abiyamọ àfisílẹ̀ pé kẹ́ ẹ lè máa rí wò. Fún ẹni tó bá ní àǹfààní láti bá wa share rẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà lérí Iléṣà ẹjọ́ ẹ bá wa share rẹ̀. Ẹ̀yin tẹ́ Sa Òkè ẹ bá wa share rẹ̀. Gbogbo ẹni tó bá mọ̀ ẹ bá wa share rẹ̀. Ọmọ abiyamọ kan rèé tó jẹ́ pé àwọn òbí wọn ti ṣe wàhálà lórí ẹ̀. Ọmọ abiyamọ kan rèé tó jẹ́ pé ọmọ abiyamọ rèé. Ẹni tó bá wa mọ̀ ẹjọ́ kò ń ṣe nǹkan eré lásìkò tá a wà yìí. Ẹjọ́ ẹ bá wa share rẹ̀ káàkiri gbogbo Nàìjíríà. Kò ṣe pranki. O ṣe pranki àmọ́. Àmọ́ pé o ṣe pranki original ló ń ṣe. No, ó máa padà sí. Ó lélẹ̀ yìí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá. Kò ní ìdìbò sífìlà bí ó sífìlà. Ọmọ eléyìí gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́, ó lóun ṣẹ̀ṣẹ̀ parí skul ni ó fẹ́ lọ serve. Ṣùgbọ́n ó ti rìn bó ṣe tún fẹ́ rìn, wọ́n dẹ̀ tún ti ṣe bọ́n ṣe máa ń ṣe. Wọ́n ti lu ọmọ yìí, wọ́n ti já sílẹ̀ báyìí. Ẹnikẹ́ni tó bá rí bá wa rí àwọn èèyàn rẹ̀, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa like ẹ̀. Àwọn èèyàn rẹ̀ wọ́n dúró, wọ́n ń kẹ́dùn wípé ọmọ abiyamọ kan rèé. Ayétòrò ni a wà báyìí. Ayétòrò ni a wà báyìí. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a máa gbé dá padà sí Dùgbẹ̀. Ó lélẹ̀ yìí. Wọ́n na nǹkan mọ́ mi lórí ó ti ń kọrin o. Tọ́ ó lélẹ̀ yìí. Ó lélẹ̀ yìí. Ó ṣe kí ni? Wọ́n kàn yé ṣe kí ni? Kàn yé dóbo kọ̀rọ̀. Ṣé wọ́n dówó ní kọ̀rọ̀ lọ́rọ̀ ẹ fi rí báyìí? Wọ́n dún ẹ ní kọ̀rọ̀ ni àbí? Àwọn ọkùnrin tọ́jú ẹ ní kọ̀rọ̀ tán wá láti Hallelujah Estate. Àwọn náà sọ ẹ̀dà báyìí. Àwọn wo náà sọ ẹ̀dà báyìí? Àwọn àbóṣù náà sọ ẹ̀dà báyìí. Ẹnikẹ́ni tó bá wọn àwọn àbóṣù, wọ́n láwọn àbóṣù náà sọ̀ǹdà báyìí. Tààtún ló sọ ẹ̀dà báyìí. Àwọn wòlíì èké. Irọ́ ni kì í sọ̀rọ̀ wòlíì lélẹ̀. Tààtún ni àwọn evangelist èké, àwọn náà sọ ẹ̀dà báyìí. Ìsá àwọn evangelist gẹ́gẹ́ bá a ṣe rí gbọ́ mọ́tò funfun náà fi já ilẹ̀ fẹ́ǹsà, náà fi já ilẹ̀ l'Ayétòrò. Ṣó o mọ àwọn tó já ẹ sílẹ̀? Ṣó o mọ àwọn tó já ẹ sílẹ̀? O mọ wọn àbí? O mọ ilé wọn? O mọ àwọn tó já ẹ sílẹ̀ àbí? Ok. Ìjọ wo ló bá wọn pàdé? Ọdún 2014 lẹ ti ń bára yín bọ̀ àbí? Ọmọ ilé ibo ni wọ́n? Wọ́n ń wò ní Iléṣà, wọ́n ń wò káàkiri báyìí. Wọ́n ń wò káàkiri gbogbo àgbáńlá ayé ní báyìí. Ẹni tí ò bá ti lè ṣe nǹkan tó lè help, tí bá gba fóònù yín máa fọ́ mọ́lẹ̀ o. Ó lélẹ̀ yìí láìpẹ́ láì jùlọ. A máa pe àwọn ọlọ́pàá Dùgbẹ̀ ni ẹ ti máa bá pàdé. A máa dá padà sí Dùgbẹ̀ police station. Ayétòrò ni wọ́n já sí. Ọmọ abiyamọ kan rèé. Kí ló rántí nínú ibi tó ti ń bọ̀? Òun rẹ ti fẹ́ Sambo fa wàhálà ni. Wọ́n bẹ̀ fa wàhálà bí?
fún ọdún méje. Wọ́n àti ìran ọ lọ, wọ́n ẹ̀sẹ̀ fẹ́ ràn ọ lọ ni. Má jẹ́ kán rán ẹ lọ. Ó yá sọ bí tí àwọn wo náà rán ẹ. Ìyá tó bí mi lọ́mọ. Ìyá tó bí ẹ kọ́. Ò ń ṣe ìyá rẹ ló sọ. Sọ ọmọ pé o ti wá rìn, o ti rìn wípé kó pa àwọn òbí tán sáré káàkiri lẹ́kún. O ò lè pa wọ́n run farabalẹ̀. Mọ́ pa wọ́n. Mo fẹ́ gbé ọkùnrin dìde. O fẹ́ gbọ́kùnrin dìde. Kí ni ìkìlọ̀ tó ṣe fáwọn ọkùnrin lẹ́ẹ̀kan pé kán má ṣe, oní kán má ṣe nǹkan kan. Kán lé lórí ẹríǹgì mọ́. Kí ni nǹkan tán lò lára tiẹ̀? Wọ́n ń tẹ ọmú rẹ. Wọ́n ń tẹ ọmú rẹ. Ibo náà ti ń tẹ̀ ẹ́. Orí sàré náà ti ń tẹ ọmú rẹ. Wọ́n gbé ẹ lọ sórí sàré. Wọ́n ń tẹ ọmú rẹ níbẹ̀. Ẹni tí ò bá ní nǹkan kan ṣe pẹ̀lú tí mo ṣe, mi ò ṣeré mi tí mo wà yìí o. Wọ́n ń tẹ ọmú rẹ lórí sàré. Ìgbà tó wà tẹ̀ tán wọ́n gbé ẹ sínú mọ́tò. Báwo ló ṣe dé Ayétòrò? Inú mọ́tò náà ti já ẹ sílẹ̀. Ọ̀ya ìjọ 30 ọlọ́mú ń jọ wo ni? 25. Fi déètì yẹn lẹ̀. Déètì yẹn ò ní ṣe pẹ̀lú nǹkan tá à ń ṣe lọ́wọ́. Ìjọ wo náà gbé ẹ? Ìjọ wo náà gbé ẹ? Iṣẹ́ mi mímọ́ àwọn onífẹ́ǹsà ló gbé ẹ. Olóòmọlé wọn láyé tó ní Hallelujah Estate àbí? Làwọn tó gbé ọ wá tán wá já ẹ síbí báyìí. Hallelujah Estate náà ti wá. Ọ̀ya tún ọmọ ilé ìbò ní ẹ fáwọn tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Kí lorúkọ? Jésù wọ́n ti wá padà lò ó. Ọlọ́run. Alẹ́ ni wọ́n jọ sí. Gbogbo ìwé tó mú jáde yìí kò ní í ṣe pẹ̀lú nǹkan kan. Ìwé mi wo náà tó fi sí ẹ láyà? No, má tún wulẹ̀ sí àyà ẹ. Báàgì ẹ̀ ń kọ́. Báàgì ẹ̀ ń kọ́, fóònù ẹ̀ ń kọ́, bàtà ẹ̀ ń kọ́. Fóònù ẹ̀ títì ló ti rí, bàtà títì ẹ̀ gẹ́gẹ́ ń kọ́. O rí bàtà ẹ mọ́. Ẹjọ ẹni tó bá ń pè wá tó bá ní í ṣe pẹ̀lú nǹkan tí à ń ṣe ní kẹ́ ẹ pè wọlé, tí ò bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀ ẹ má pè mí láti béèrè kankan sí i. Abiyamọ ẹ̀yin náà Ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ wa ya wèrè lọ́sàn-án gangan. Gbogbo wa pátá ní kẹ́ ẹ jẹ́ ká rò dáadáa, nǹkan tó bá lè help nǹkan tí à ń ṣe yìí ní kẹ́ ẹ jẹ́ ká ṣe. Kó tó di pé ọmọ yìí lọ jìnà ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àwárí àwọn mọ̀lẹ́bí ẹ̀. Kó tó di pé ọmọ yìí lọ jìnà wọ́n ti já sílẹ̀ báyìí, a ti mọ̀ pé kò balance mọ́, ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, ṣùgbọ́n láti rí àtúnṣe olókùn báyìí. Tẹ́ bá wò dáadáa ọmọ kan rèé tí àwọn òbí tí wọ́n náwó lé lórí, wọ́n ti náwó lé lórí láti ìgbà tó ti wà ní kékeré, ó lóun fẹ́ lọ sáàfù báyìí, ṣùgbọ́n lásìkò tó wà yìí náà ṣẹ̀ṣẹ̀ wá já sílẹ̀. Fẹ́ǹsà funfun ni wọ́n fi já ní Ayétòrò ní déédéé aago níwájú yìí onímọ̀ọ́mọ́ láyétòrò ni wọ́n já sí, ní déédéé aago 7 kọjá ni wọ́n ti já sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bá wa ṣí ẹ rẹ̀, ó lọ́mọ Iléṣà lòun Ẹ̀sà Òkè ní ohun ti skul. Orúkọ tí ó àríṣekọ́lá zan yẹn mọ́. So tó rántí hostel. Ọya dìde.